Sáré gbọ́ ọ̀rọ̀ Olúwa yìí gbogbo ẹ̀dá alààyè. Mo fẹ́ jẹ́ kí kankan yé ọ. Ìgbà mẹ́ta nìgbẹ̀dá láyé. Ìgbà àárọ̀, ìgbà ọ̀sán àti ìgbà alẹ́. Ìgbà mẹ́tẹ̀ẹ̀ta ló ní ìtumọ̀ tó sì lógo nínú. Ṣùgbọ́n jẹ́ kí kankan yé ọ. Ọjọ́ tó dáa jù nínú ìgbà ẹ̀dá, òun ni ìgbà alẹ́ o. Nítorí ìgbà alẹ́, òun ni revelation ẹ̀dá. Téèyàn máa ń kó èrè, téèyàn máa ń fẹ̀yìntì, téèyàn máa ń fi inú dídùn láti fi jẹun. Àsìkò ìgbà alẹ́ yẹn, èèyàn kì í fi ń ṣiṣẹ́ mọ́, èèyàn máa fi ń kórè ni. Mo wá wí lórúkọ Olúwa, gbogbo ẹ̀yin tẹ́ rí àmì ṣe káàkiri gbogbo àgbàlá ayé. Mo sọ ọ́, ìgbà alẹ́ rẹ kò ní mẹ́kú lọ́wọ́ o. Ìdààmú tí ń dé bá ni lọ́jọ́ alẹ́, téèyàn fi ń ta gbogbo nǹkan tó kójọ lọ́jọ́ àárọ̀ àtọjọ́ ọ̀sán tó máa ń tà lọ́jọ́ alẹ́ kò ní dé bá o. Wàhálà tí ń dé bá ẹ̀dá, tí àwọn ọmọ ẹni fi ń kó ẹ̀yìn sí ènìyàn lọ́jọ́ alẹ́ tí wọn kì í fi ń tọ́jú èèyàn, tí arúgbó máa fi ń ráre, kò ní dé bá. Kò ní dé bá ọ, kò ní kọlù ẹ lórúkọ Olúwa. Mo tún wí o, gẹ́gẹ́ bí ẹni tá a rán níṣẹ́ sínú ayé rẹ wípé ọjọ́ alẹ́ rẹ ò ní fi kábàámọ̀. Mo wí lórúkọ Olúwa, ọjọ́ alẹ́ rẹ ò ní fi sunkún lórí ọmọ. Bó tilẹ̀ hùn kó pẹ́ láyé tó, ò ní mọ sàárì ọmọ. Wàhálà ìdààmú ò ní jẹ́ pín rẹ̀. Fi àdúrà yìí ránṣẹ́ sí èèyàn mẹ́ta péré. God bless you. Orúkọ mi ni Wòlíì Michael Ajayi Ẹ̀rígbèmí. Fún wọn tó bá fẹ́ pè mí fún àdúrà tàbí ìtọ́ni, pè sórí nọ́mbà yìí 07016014790. God bless you.